Aláròyé máa wí o. Òṣèré tíátà yìí bú sẹ́kún gbaragada, ohun tó fà á nìyí. Bó tilẹ̀ jẹ́ pé òṣèré táwọn èèyàn ti rí ti pẹ́ díẹ̀ nínú fíìmù Yorùbá ni Abigail Ọládèjì, ìyẹn obìnrin tó máa ń ṣe bí arúgbó tó yìí tó máa ń sọ̀rọ̀ hẹ́rẹ́hẹ́rẹ́ táwọn èèyàn mọ̀ sí ìyá níwẹ̀. Obìnrin náà ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ àwọn láńlẹ́dì báyìí nítorí Ọlọ́run ti jogún ilé fún un pẹ̀lú àtìlẹ́yìn ọkùnrin tó ní iléeṣẹ́ rédíò àgídìgbo ní Oríyọmí Hamzat. Bóyá tán bá sọ fọ́bìnrin náà pé yóò di onílé lọ́dún yìí, yóò sọ pé irọ́ ni, nítorí ńṣe ló ń sunkún yọ̀bọ̀ bí ẹni tí wọ́n nà, àmọ́ ẹkún ayọ̀ ni. Èyí kò ṣẹ̀yìn ọwọ́ àánú tí ọ̀gá ẹ̀ tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbo nílùú Ìbàdàn, Alhaji Oríyọmí Hamzat náà sí. Obìnrin tó ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ Jerusalem ní Oríyọmí ṣe ohun ìjọlójú fún nígbà tó fi kọ́kọ́rọ́ ilé ringidi tí wọ́n ti ṣe lọ́ṣọ̀ọ́ tí àwọn àga àtàwọn ohun èlò inú ilé ìgbàlódé wà nínú ẹ̀ lé lọ́wọ́. Nínú fọ́nrán tó ṣàfihàn àsìkò tó fẹ́ ṣí ilé náà, pòròpòrò lomi ń dà lójú obìnrin dúdú kelebe yìí, níṣẹ́ ló dìrọ̀ mọ́ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn ọ̀hún nítorí òjijì ló bá a. Lásìkò tó mú scissors láti gé okùn tí wọ́n so mọ́ ẹnu ọ̀nà ilé náà láti fi ṣàmì pé wọ́n ṣí, Oríyọmí ní, nínú ilé yìí ẹ ó máa sùn láyọ̀, ẹ ó máa jí láyọ̀, ẹ ò ní rógun àlákàlà, wọn ò ní ru òkú jáde níbí, wọn ò ní ti ìta gbé òkú wọlé síbí lórúkọ Olódùmarè. Ní kété tí wọ́n gé tán báyìí, ńṣe ni ìyá níwẹ̀ tó bú gbàmù sígbe. Nígbà tí Oríyọmí sì wò ó títí lórí ìdúró tó wà, ńṣe lomi ń jábọ́ lójú òun pàápàá. Bó ṣe sáré fi aṣọ nujú bẹ́ẹ̀ ló wọ́ ìyá níwẹ̀ mọ́ra kí wọ́n lè jọ wọlé pẹ̀lú àwọn èrò tó pé bìbà síbẹ̀ láti bá wọn ṣe àjọyọ̀. Nígbà tó máa dẹ ẹsẹ̀ wọnú ilé náà, ńṣe ló ń ṣe ìyá níwẹ̀ bí àlá tó sì ń fọwọ́ kan igbá àyà lẹ́ẹ̀mẹ́wàá pé ṣé òun náà ni Ọlọ́run ṣe oore lábẹ́ ẹ̀ fún. Nínú ohun tí Oríyọmí kọ sábẹ́ fọ́nrán náà ló ti ní, alága iléeṣẹ́ rédíò àgídìgbo ní Nàìjíríà àti ilẹ̀ United Kingdom, Dr. Oríyọmí Hamzat ṣe ohun ìyàlẹ́nu fún àgbà òṣèrébìnrin nì tó tún jẹ́ ọ̀kan lára àwọn ikọ̀ ètò kọ́kọ́rọ́ alátẹ Abigail Ọládèjọ táwọn èèyàn mọ̀ sí ìyá níwẹ̀. Dókítà Oríyọmí Hamzat kó kọ́kọ́rọ́ ilé náà lé ìyá níwẹ̀ lọ́wọ́ ní kò pẹ́ tó darí láti ilẹ̀ Jerusalem. Pẹ̀lú omijé ayọ̀ lójú ni ìyá níwẹ̀ fi ń dúpẹ́ lọ́wọ́ dókítà Oríyọmí Hamzat fún oore àìròtẹ́lẹ̀ tí olórí iléeṣẹ́ rédíò àgídìgbo ṣe fún un. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan tí ìyá níwẹ̀ ṣe lọ́dún tó kọjá ló ti ní ìlú àwọn ni Hamzat ti wá pé òun lẹ́yìn tí gbèsè ti lé òun padà sílé tí òun sì lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀. Ó ní, mo ti lọ ń dáko nílùú wa níkirè nípínlẹ̀ Ọ̀ṣun nígbà tí Hamzat ní kí n pa iṣẹ́ oko náà tì. Nígbà tí wọ́n lé mi kúrò nílé nítorí àìrí owó ilé san ni mo bá darí padà sílùú wa nígbà náà. Àdúrà ńlá làwọn èèyàn tó péjú síbi ayẹyẹ ìṣẹ̀lẹ̀ náà àtàwọn èèyàn orí ayélujára ń ṣe fún Hamzat. Wọ́n ní aláàánú mẹ̀kúnnù àti gbogbo ìlú ni, Ọlọ́run kò sì ní jẹ́ kó ṣubú. Bẹ́ẹ̀ làwọn míì kan sára sí ọkùnrin náà pé bó lẹ̀ jẹ́ pé wọ́n ń fi ibi sú olóore rẹ̀ láìpẹ́ yìí, kò ṣíwọ́ oore ní ṣíṣe síbẹ̀ náà. Wọ́n ní ẹ̀kọ́ ńlá làwọn fi eléyìí mú lára ẹ̀, àti pé Ọlọ́run yóò wo ọlá gbogbo èèyàn tó ń ṣe dáadáa fún, kò ní jẹ́ kó ṣubú. Bẹ́ẹ̀ ni aláàánú kò ní wò òun àti àwọn ọmọ tiẹ̀ náà. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.